إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني إتسواج لاتنو ترى أيسر الشروح على الدروس المهمة لعامة الأمة في الشيخ أبو عبد الله المصنعي وفقه الله تعالى. فجاء على يفون ترى الشيخ العلامة عبد العزيز بن باز رحمه الله تعالى. إليني دلك إليكان أشوال أو على الدرس الأول إذا لك ولا كوكو نينو تراي إليتي شيء تفسير سورة الفاتحة وقصار السور. شيشة على سورة الفاتحة أتيا ما سور ميكي كيكي إليتي فاطمة سيكي التي سورة العادية، التي سورة الزلزلة تزدري سورة الناس. أتي شيء على سورة الزلزلة من دلك التي أورقجا إن شاء الله تعالى بتاتي ما تشواج هناني على يلوري سورة العاديات. أفاني تفسير سورة العاديات على إتما سورة العاديات. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالمغيات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. إليني سورة العاديات. لي بسم الله الرحمن الرحيم. الله سبحانه وتعالى والعاديات ضبحا. والعاديات واو طبعا به واو القسم إنان واو إليتي في منبورة أجابي أن كاكانا شما سقي والله والله ما كان تاسقي ورب الكعبة ورب الكعبة. so واوي واو القسم إنان واو تنفي منبورة إنان. so واو أتي الله واو أتي رب الكعبة إنان. so واو واو القسم إنان.
sókè wá ní nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi ń búra òun náà ni al-adiyat 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 yìí òun ni al-khaylu àwọn ẹṣin àwọn ẹṣin eléyìí tí wọ́n máa gùn lọ sí ojú ogun. Allah subhanahu wa ta'ala wọ́n ó fi àwọn ẹṣin yìí ó fi wọ́n búra ó fi wọ́n ó fi wọ́n búra. wọ́n rí pé dọ́bìḥà so àdọ́bìḥù yìí òun ni ohun mímí àwọn ẹṣin lásìkò tí wọ́n bá ń mí ohun mímí wọn. Sáà rí pé téèyàn náà bá sáré àbí tí anything bá sáré yálà èèyàn ni àbí ẹranko náà téèyàn bá sáré gan tó ní agbára yóò máa mí yóò máa mí yóò máa mí. So mímí àwọn nǹkan ọ̀gùn yìí táwọn èèyàn ń gùn lọ sójú ogun yìí eléyìí tí Allah subhanahu wa ta'ala tí ó ń fi wọn ìfọ̀n búra yìí so mímí wọn òun ni dọ́bìḥà níbí ìtumọ̀ rẹ̀ òun náà ní eléyìí. So wal-'adiyati dhabha Allah subhanahu wa ta'ala ó fi àwọn ẹṣin àwọn nǹkan ọ̀gbìn eléyìí tí a máa ń gùn lọ sí ojú ogun so ó ń fi wọ́n búra ní àsìkò tí pé wọ́n bá ń ṣe kíni tí wọ́n bá ń rìn tí wọ́n ń lọ sí ojú ogun tí wọ́n ń sáré tó pé látara eré yẹn ohun ó máa jáde wọ́n á máa mí ohun mímí wọn òun náà ni ad-dhabhu so òun ni dhabha. So lẹ́yìn náà fáwọn ni Allah subhanahu wa ta'ala ni fal-muriyati qadha fal-muriyati qadha. So bákan náà Allah subhanahu wa ta'ala ó tún fi àwọn al-muriyat al-muriyat yìí òun náà ni àwọn ẹṣin yìí náà ni àwọn nǹkan ọ̀gbìn yìí náà ni. So Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa àbí ó ń sọ fún wa wípé àwọn ẹṣin yìí so wọ́n jẹ́ àwọn nǹkan tó yẹ pé muriyati náà ni wọ́n tí wọ́n bá ń lọ sójú ogun àwọn al-adiyati yìí tí wọ́n bá ń rìn tí wọ́n ń lọ tí wọ́n ń gbẹ́sẹ̀ tí wọ́n ń lọ sí ojú ogun táwọn èèyàn tí wọ́n ti gùn wọ́n tí wọ́n ń lọ sójú ogun so wọ́n á jẹ́ al-muriyat. So al-muriyat túmọ̀ rẹ̀ ní in tí tó máa ń sá iná tó máa ń ṣá iná. A rí pé tí àwọn ẹṣin yìí tí wọ́n bá ń lọ tí wọ́n bá ń rìn lórí òkúta tí wọ́n ń sá eré bí wọ́n ṣe ń fi ẹsẹ̀ wọn gbálẹ̀ yẹn iná máa jáde ńbẹ̀ iná máa jáde ńbẹ̀ bí ẹsẹ̀ wọn bí pátákó ẹsẹ̀ wọn bóyá strong tó bá ń kan òkúta látara pé wọ́n ń sá eré lọ́pọ̀lọpọ̀ yóò sì máa ṣá iná yóò máa ṣá iná. Tàbí kó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé tí wọ́n bá ń lọ tí wọ́n bá ń sá eré tí ẹsẹ̀ wọn bá ń gbá òkúta tẹ́sẹ̀ wọn gbá yẹn tó ń lọ gba bá òkúta mi àwọn òkúta yẹn ó dẹ̀ máa ṣe kíni wọ́n máa sá iná látara rẹ̀ iná máa jáde láti ara wọn. So àwọn al-muriyat náà ilé al-muriyat yẹn pé ilé ìdè pé turi an-nar a máa sá iná a máa ṣá iná. So lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala wá ní fal-mughirati subha fal-mughirati subha. So lẹ́yìn náà àwọn ẹṣin àwọn nǹkan ọ̀gùn pé tughiru waqta as-subhi so táwọn tí wọ́n ní wọ́n tó wá fẹ́ lò wọ́n
láti fi lọ jálu àwọn ọ̀tá àárọ̀ kùtùkùtù iná ló máa ń ṣe nǹkan yìí. àárọ̀ kùtùkùtù ni wọ́n máa ń ṣe nǹkan yìí. so anabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́ àkọ́rọ̀ lórí àwọn ọ̀tá tó fẹ́ lọ jábá àwọn ọ̀tá àárọ̀ kùtùkùtù iná ló máa ń ṣe. àárọ̀ kùtùkùtù iná ló máa ń ṣe nǹkan yìí. sọ̀tọ̀rí pé àwọn ọ̀tá ní lásìkò yìí àwọn máa sùn lọ́wọ́ wọ́n máa sùn lọ́wọ́. so hátà tí wọ́n bá tiẹ̀ ti jí gan wọn ò lè ṣe kí ni wọn ò lè tí ì lágbára dáadáa. Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ nìkan tẹ́ pé tó bá fẹ́ lọ bá àwọn ọ̀tá so àárọ̀ iná ni ó máa ń lọ. so Allah subhanahu wa ta'ala ó tún fi àwọn ẹṣin eléyìí tí àwọn èèyàn tá máa ń gùn lọ síbi láti fi lọ jálù àwọn ọ̀tá ní àárọ̀ subha ní àárọ̀ kùtùkùtù tó ń fi àwọn náà fi wọn búra. wọ́n ní fa'atharna bihi naq'a látara eré ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ẹṣin yìí tí wọ́n ń sá láti lọ pàdé àwọn ọ̀tá wọ́n látara rẹ̀ wọ́n ń ṣe ìthárọ̀ an-naq'u eléyìí tí í ṣe al-ghubar eruku harpe tí àwọn nǹkan ọ̀gbìn tó bá ń sáré eruku máa tẹ̀lé wọn tí ó fi gbà mí gan eruku yẹn yóò ti bò wọ́n dàrú èèyàn ò ní rí wọn mọ́. so irú àwọn ẹ̀sìn yìí Allah subhanahu wa ta'ala ó ní pé fa'atharna bihi naq'a so àwọn ẹ̀sìn yìí látara eré wọn so wọ́n ṣe kí ni ó dẹnu kàtẹ́ pé wọ́n mú kí ghubar eruku kí ó ṣe kí ni kó máa flow so tẹ́ pé sódà tí ó lè ṣe kí ni yóò lè bo àwọn ọ̀tá yóò lè bò wọ́n mọ́lẹ̀ àti kò ní jẹ́ kí àwọn ọ̀tá kan lè máa ta ní ń bọ̀ irú àwọn wo iná ni wọ́n bọ̀. lẹ́yìn Allah subhanahu wa ta'ala ni fawasatna bihi jam'a àwọn ẹ̀sìn yìí wọ́n wá dúró bí wọ́n ṣe ń lọ tí wọ́n ń sáré lọ́wọ́ dúró àfìgbà tó pé kí ni àfìgbà tí wọ́n tó gbé àwọn tó wà lórí wọn tí wọ́n tó gbé wọn dé àárín àwọn ọ̀tá iná ni wọ́n ti lọ ṣe kí ni wọ́n ti lọ dúró ní àárín ogun gangan níbi tó ogun ti fẹ́ ṣẹlẹ̀ ibẹ̀ ni wọ́n ti lọ dúró tó yẹ pé àwọn tó wà lórí wọn wọ́n ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbógun ti àwọn táwọn máa pa wọn. so eléyìí Allah subhanahu wa ta'ala ó ti àwọn ìbúra ó ti síwájú. Allah subhanahu wa ta'ala ni a máa búra pẹ̀lú tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ a máa búra pẹ̀lú tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá kò tọ́ fún àwa láti búra pẹ̀lú kankan àyàfi pẹ̀lú Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam gẹ́wé sọ pé man kana halifan falyahlif billahi aw liyasmut ẹnikẹ́ni tó bá fẹ́ búra kó yá búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala tàbí kí ó dákẹ́. yóò ṣe àmì hadith abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma. so tí Allah subhanahu wa ta'ala tó bá sì búra pẹ̀lú nǹkan kan wọ́n túmọ̀ sí pé nǹkan náà nǹkan tí ó tóbi náà ní nǹkan ńláńlá iná nìkan náà nǹkan tó nítumọ̀ iná ni. Allahu jalla wa ala kì í déédéé búra pẹ̀lú nǹkan kan àfi kí pé nǹkan yẹn nǹkan tí ó tó ga iná ni nǹkan tó tóbi iná ni. Allah subhanahu wa ta'ala wá búra pẹ̀lú àwọn ẹ̀sìn yìí àwọn nǹkan ọ̀gbìn yìí al-'adiyatu wal-'adiyati dabha fal-muriyati qadha fal-mughirati subha so búra pẹ̀lú àwọn ẹ̀sìn yìí. kí ni nǹkan tí Allah subhanahu wa ta'ala tó búra ní
lórí. Wọ́n ní pé innal insana li rabbihi lakanud. Innal insana li rabbihi lakanud. Èyí ni jawabu ash-shart. So, wọ́n dájú al-insan, ọmọ ènìyàn. Ọmọ ènìyàn bí ó lè túmọ̀ sí gbogbo àwọn ènìyàn pátápátá gẹ́gẹ́ bí apá kan náà olùmọ̀ sọ. Ó sì lè túmọ̀ sí àwọn kèfèrí lásán gẹ́gẹ́ bí àwọn apá kan náà olùmọ̀ sọ. Sọ̀wọ́n al-allamah ibn Uthaymin rahimahullahu ta'ala nínú tafsiru juz'i amma, sọ wọ́n jẹ́ kó yọ pé eléyìí tí ó bá mú jù òun náà ni pé gbogbo àwọn èèyàn iná ni ó ń tọ́ka sí, gbogbo àwọn èèyàn pátá iná ni ó ń tọ́ka sí, so kìí ṣe àwọn kèfèrí lásán. Ó wá ní pé innal insana dájúdájú ọmọ ènìyàn pátápátá li rabbihi lakanud. Jahud náà ni ọmọ ènìyàn sí oore Allah subhanahu wa ta'ala. Ọmọ ènìyàn a máa tako oore Allah subhanahu wa ta'ala, yóò máa sọ wípé Allahu jalla wa ala kò ṣoore fún, kò ní fi oore ilẹ̀ fún Allah subhanahu wa ta'ala lórí ara rẹ̀. So bí àwọn ọmọ ènìyàn, àwọn tí Allah subhanahu wa ta'ala tí ò bá fún ní tawfiq láti fi mọ̀nà, so bí wọ́n ṣe rí náà ilé, so àfi díẹ̀ náà àwọn èèyàn iná ni wọ́n mọ̀rẹ̀. So Allah subhanahu wa ta'ala ròyìn àwọn ọmọ ènìyàn bíi pé lakanud náà ni wọ́n pé kafurun li ni'matillahi ta'ala, wọ́n máa ṣe kèfèrí sí ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí Allah jalla wa ala sọ́nù suratul ahzab pé wa hamalaha al-insanu innahu kana zaluman jahula. Wọ́n ní àmánà yìí àwọn ènìyàn wọ́n gbé, so innahu kana zaluman jahula, alábòsí sí lọ́mọ ènìyàn, aláìmọ̀kan tó ní alábòsí náà ni wọ́n, aláìmọ̀kan iná tó ní. So al-kanud òun náà ni kí kufru, al-kufru يعني pé kúfùrù ni'ma, kéèyàn ṣoore àbí kéèyàn máa fi oore Allah subhanahu wa ta'ala lórí èèyàn, kéèyàn máa fi orílẹ̀, kéèyàn máa rí èèyàn bí pé òun nìkan òun lòun dá nǹkan yìí ṣe fúnra lárò. Allah subhanahu wa ta'ala wọ́n ní pé innal insana li rabbihi lakanud. lẹ́yìn àjọ ènìyàn a máa ṣe jahdu ni'ma Allah subhanahu wa ta'ala lórí rẹ̀, a máa tako orí Allah subhanahu wa ta'ala, kò ní fi orílẹ̀ fún Allahu jalla wa ala. Ìjọ máa sọ ní pé fúnra òun lòun ṣe kíni, lòun mú nǹkan àyẹ̀wá lòun rí ṣe fúnra lára òun. Wa innahu ala dhalika la shahid. Wa innahu níbi, so dhamir níbi ó padà sí ọ̀dọ̀ ọmọ ènìyàn, so bákan náà a lè sọ pé ó padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala náà. وإنه يقول لا رجع الله سبحانه وتعالى على ذلك لشهيد. ó rí nǹkan yìí, يعني pé bí ẹrú bó ṣe ń ṣe kúfùrù sí ní àánú Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala ó jẹ́rìí lé lórí nǹkan yìí, kò pamọ́ sí Allah subhanahu wa ta'ala. kí a bá ṣe lè sọ pé kí ni ọmọ ènìyàn náà ni dọ̀míìrì yìí, pronoun yìí, innahu yìí, ha yìí, ọ̀dọ̀ ọmọ ènìyàn náà ló padà sí. ẹgbẹ́ ọmọ ènìyàn òun náà rí nǹkan yìí pẹ̀lú ojú ara rẹ̀ pé òun ṣe kí ni, òun ṣe kèfèrí sí orí Allah subhanahu wa ta'ala. So Shaykh al-Allama ibn Uthaymin rahimahullah ta'ala wọ́n ní was-sawabu anna al-ayata shamilatun li hadha wa hadha. Eléyìí tó correct jù wọ́n ní pé áyà yìí ó kó méjèèjì sínú. A lè sọ pé Allah subhanahu wa ta'ala, a lè tú sí pé Allah subhanahu wa ta'ala ala dhalika la shahid. وإنه أي وإن الله على ذلك لشهيد. لا رجع الله وشكيني أمم كهي أمري كوبامسي أسأل سامي أمي نيانا نبي لا رجع أمي نيانا تجي على بوسي تيجي كفيري سوري الله سبحانه وتعالى هنا شكيني هنا رين كهي أمم إن كهي
لينا الله سبحانه وتعالى وإنه لحب الخير لشديد. سؤالك وإنه لا جمعين يعني أما نفع الخير نفع لي تلي إفتو نعبرة أما نيا أما نفع الخير كيني تما الخير نبي الخير نبي هنا المال المال هو يعني جاب الله سبحانه وتعالى بيسمى سورة الفجر كي وتحبون المال حبا جما ويتوانو آية ميكي الله سبحانه وتعالى أو في ني الخير أو بدوك يعني الخير يوشانو آية إنه سورة البقرة الله سبحانه وتعالى كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين. Allah subhanahu wa ta'ala ní a ti kọ́ aṣẹ lọ́nà yẹn lórí yín wípé idha hadara ahadakumul maut idha hadara ahadakumul maut tí ikú bá dé bá ẹnì kọ̀ọ̀kan yín tí àsìkò ikú rẹ̀ dé in taraka khayran tó bá ṣe kí tó bá yẹ pé ó fi khayru lẹ̀ tó bá fi owó lẹ̀ tó fi dúkìá lẹ̀ tó ta fẹ́ lẹ̀ náà in taraka khayran tó bá fi dúkìá lẹ̀ alwasiyya kó ṣe wasiyya kó ṣe wàsíyà pé kó kọ àkọsílẹ̀ lórí owó rẹ̀. so in taraka khayran ay in taraka malan kathira gẹ́gẹ́ bí sheikh ibn Uthaymin rahimahullah ta'ala wọ́n sọ tó bá fi owó tó pọ̀ kalẹ̀. so alkhayru níbi òun náà ni owó wa innahu li hubbil khayri la shadid. so ọmọ ènìyàn ní ìfẹ́ rẹ̀ tó ní sí owó ìfẹ́ tó ga iná ni ìfẹ́ tó ga ìfẹ́ tó tí ó ní agbára iná ni ìfẹ́ tó ní agbára iná ni. أني أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور شيء أماني أي شيء كمان أه شيء كما لا ما داجو إذا بعثر ما في القبور الناس كتير الله سبحانه وتعالى يوم أشكيني يوم أقبل ويدي شكو ما كي الله سبحانه وتعالى يقبل ويدي كرون نو ساري وان يقول الله سبحانه وتعالى يقول لا ساري àwọn tó ń bẹ tó wà nù rẹ̀ wọ́n sì máa jáde wọ́n máa jáde láti lọ bá Allah subhanahu wa ta'ala wọ́n máa jáde láti lọ bá Allah subhanahu wa ta'ala fún ìṣirò iṣẹ́ wọn. wa hussila ma fi sudur tí in tó wà nínú gbáàyà tí Allah subhanahu wa ta'ala tí ó sì máa fi hàn àwọn ènìyàn wọn pé gbogbo nǹkan yìí tó ń ṣe yìí yóò padà pamọ́ àbí yóò padà hàn kò pamọ́ sí Allah subhanahu wa ta'ala tẹ́lẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala yóò tó wá mú hàn sí gbogbo ara yìí yóò mú hàn sí òǹkálukú tó ń kálukú náà máa rí pé áá tí ohun tí mo fi pamọ́ tẹ́lẹ̀ náà rè àṣẹ gbangba iná àṣẹ kedere lórí àṣẹ kò pamọ́ sí Allah subhanahu wa ta'ala. so ṣé àwọn ènìyàn yìí ṣé kò mà ní wípé ìgbà tí Allah subhanahu wa ta'ala tí ó bá mú àwọn òkú tó bá mú wọn jáde kúrò nù sàárè gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala bẹ sọ pé wa idha al-quburu bu'thirat so àti àsìkò tí Allah subhanahu wa ta'ala tí ó máa mú àwọn òkú tí ó máa mú wọn jáde kúrò nínú sàárè wọn. afala ya'lamu ṣé ọmọ ènìyàn yìí ṣe kò mọ̀ ní kò rántí kò sì wá sí lọ́pọlọ kò rántí ọjọ́ yìí eléyìí tẹ́ pé Allah subhanahu wa ta'ala yóò ṣe kíni yóò gbé àwọn òkú yóò gbé wọn dìde tó jẹ́ pé òun náà wà nínú wọn lọ́jọ́ yẹn. wa hussila ma fi sudur tí wọ́n sì máa fi hàn gbogbo ohun tó wà nínú báyà yálà ojú oore ni àbí aburú àti àwọn àníyàn àti àwọn èròǹgbà. sọ ní ilé ayé ni àwọn èèyàn kò mọ ohun tó wà nínú ìgbáyà àwọn èèyàn àwọn àníyàn àmọ́ tó wà nínú ìgbáyà ọmọlàkejì wa kò sẹ́nìkan tó mọ̀ àfi Allah subhanahu wa ta'ala.
ṣùgbọ́n tó bá di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama Allahu jalla wa ala yóò fi gbogbo ohun tí ó ṣe kíni tó wà nínú igbá ìyàwó ènìyàn yóò fi kíni yóò fi hàn gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ pé yawma tubla as-sara'ir ọjọ́ tí gbogbo àwọn kọ̀ọ̀kan pátá gbogbo ohun tí ẹ̀ ń ṣe pamọ́ pátá gbogbo ohun tó pamọ́ pátá iná ni ó ṣe kíni yóò di gbangba gbogbo ìpátá iná ni ó hàn لأن الله سبحانه وتعالى إن ربهم بهم يومئذ لخبير dájú rọ́bù wọn ọlọ́run bá wọn ní ọjọ́ yìí ọlọ́run bá wọn Allah subhanahu wa ta'ala yawma'idhin bihim yawma'idhin ó jẹ́ nìkan tó pé ní ọjọ́ ìgbẹ̀dẹ̀ alqiyama yìí la khabir ọba tí ó fún wọn ní ìròyìn nípa wọn nípa èyí tí wọ́n gbélé ayé ṣe yóò fún wọn ní ìròyìn nípa àwọn iṣẹ́ wọn eléyìí tó bá jẹ́ dáadáa ń bẹ yóò fún wọn ní ìròyìn nípa rẹ̀ yóò fi hàn wọ́n ní tó ṣe eléyìí lọ́jọ́ báyìí eléyìí tó bá já burú náà yóò fi hàn wọ́n. So eléyìí òun ni ìtumọ̀ súra yìí ká padà sínú tírà kí a ka tafsiru afawa Abu Abdillahi al-Masna'i hafidhahullahu ta'ala sàwọn kan tí wọ́n fẹ́ tú fún wa náà láti kà á lọ́gẹ̀ẹ́rẹ́ yìí láti tú yìí pẹ̀lú àlàyé àwọn olùmọ̀ ní pé a máa rí pé in tí a fẹ́ kà yìí kò ní tayọ tí a ti sọ síwájú náà afáàní wal-'adiyati dabha al-wawu wawu al-qasam wawu tó ń bí wawu tàfi máa ń búra iná wal-'adiyat al-'adiyat wọn ni al-khaylu àwọn kọ̀ọ̀gùn ẹ̀sìn ta'du fi sabilillah pé yóò máa ṣe kíni wọ́n máa lọ wọ́n máa rìn wọ́n máa gbẹ́sẹ̀ wọ́n máa yára sí lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ضبحا صوت أنفاسها ohun mímí wọn عند شدة سعيها nígbà tí wọ́n bá rìn wọ́n bá sáré ní eré tí yóò le nígbà tí wọ́n bá lọ wọ́n bá rìn ní ìrìn eré tó lágbára so ohun tí ó máa jáde ní ضبحا lẹ́yìn Allah subhanahu wa ta'ala فالموريات قدحا فبákan náà الموريات àwọn nǹkan ọ̀gùn tó yẹ pé wọ́n máa ṣe kí ni wọ́n máa sá iná wọ́n máa inú máa jáde níbi pátákó ẹsẹ̀ wọn látara pé bọ́n bá ṣe ń tẹ àwọn òkúta qadha ẹni pé taqdahu al-ahjar bi hawafiriha wọ́n máa tẹ àwọn òkúta pẹ̀lú pátákó ẹsẹ̀ wọn fatadharu lam'anu an-nar so iná yóò wá ṣe kí yóò máa jáde iná a rí pé tá a bá ń fi òkúta pọ̀ òkúta iná tó máa ń yọ yẹn so n tí wọ́n gbà lẹ́nu ilé li shiddati darbiha bil hijara látara pé àwọn ẹsẹ̀ yìí wọ́n ń fẹsẹ̀ wọ́n fi ń gbá ilẹ̀ wọ́n fi ń gbá òkúta gidi gan wọ́n fi ẹsẹ̀ gbá òkúta ní gbígbá ilé tí ó le. falmughirati subha so almughirati subha àfáàní alkhayl òun náà ní ẹṣin nǹkan ọ̀gbìn lè jẹ́ pé tughiru waqta as-subhi أما شيء أما أغارة وقت الصبح نيارة يبقى يوم أجل أمتا ني أرى كتكتو فأثرن به نقعا فلا ترى سيساري جوان صار لا ترى بوشن يرى لا سيوجوبين أثارت من شدة العدو الغبارة ودنتي لا ترى إلي تو لغبارة ودنتي أثارت الغبار أنفا kíni àwọn ọ̀ǹtàn eruku ọ̀ǹtàn eruku ká fawasatna bihi jam'a ní tawassatna bil juyushi jam'a al-aduw ó wá gbé àwọn ọmọ ogun tó wà lórí rẹ̀ àwọn ẹ̀sìn yìí wọ́n gbé àwọn ọmọ ogun tó wà lórí wọn wọ́n gbé wọn sí àárín àwọn ọ̀tá ibi tó ogun ti fẹ́ ṣẹlẹ̀ wọ́n ní innal insana li rabbihi lakanud afáàní lakanudun أي جحود لنعم الله تعالى منوع للخير so ẹnì kan tẹ́ pé a máa tako ọmọ ènìyàn ẹ̀dá kan tẹ́ pé a máa tako ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala tó bá ṣe fún منوع للخير àìtó máa di oore kò ní fẹ́ ṣe oore fẹ́ lómi
wọ́n ní fẹ́ ṣoore fún ẹlòmíì. wa innahu ala dhalika la shahid, wọ́n ní shahidun ala juhudihi wa bukhlihi. So ọmọ ènìyàn yìí náà òun náà jẹ́ nìkan tó ń jẹ́rìí lórí juhudi rẹ̀, lórí lórí títakò orí Allah subhanahu wa ta'ala tó ń ṣe yẹn, bákan lórí bukhlu rẹ̀ náà, ahun tó ń ṣe mọ́nàrún alkhair, tí ó fẹ́ fáwọn èèyàn nínú orí tí Allah subhanahu wa ta'ala fún yẹn. So òun náà ṣe kí ni ó jẹ́ nìkan tó ń jẹ́rìí lórí rẹ̀. wa innahu al-insan ní dájúdájú ọmọ ènìyàn náà li hubbil khair almal, ẹni pé ó nífẹ̀ẹ́ owó, ìfẹ́ rẹ̀ tó ní sí owó la shadid, ìfẹ́ tó lè náà tó lágbára náà. ìyẹn ni pé àfáàní shadidul mahabbati lil mal, ẹni tó pé ó lè ní ìnífẹ̀ẹ́ sí owó náà, ìnífẹ̀ẹ́ sí owó rẹ̀ ìnífẹ̀ẹ́ sí kan tó lágbára náà. afala ya'lamu idha bu'thira ma fil qubur, ṣe arákùnrin yìí ṣọ́mọ ni ayé kò mọ́ ni, kò rántí ni àsìkò tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe kí ni tí ó mú jáde akhraja al-amwat min quburihim ila hashrihim, tí ó mú àwọn òkú jáde kúrò nínú sàárè wọn, tí ó mú wọn lọ sí ibi tí ó kó wọn jọ sí láti fi wá gba ìdájọ́. wa hussila ma fi as-sudur dhahara ma kanat taktumuhu wa ma 'amilathu, dhahara ma kanat taktumuhu wa ma 'amilathu. So bákan náà àsìkò yìí dé pé hussila ma fi as-sudur, gbogbo tí ó wà nínú gbáyà tí èèyàn fi pamọ́ àtẹlẹ́yìn tó ṣe náà ni ó ṣe kiri ní ó hàn, iná ni ó hàn. inna rabbahum bihim yawma idhin la khabir, dájúdájú ọlọ́run bá wọn ní ọjọ́ yìí khabirun bil ibadi wa bi a'malihim, ẹnìkan tẹ́ pé yóò ṣe kiri yóò fún kálukú nírò nípa iṣẹ́ tí wọ́n ṣe, ọba tó nímọ̀ nípa ẹrú rẹ̀, tó mọ ìṣesí àwọn ẹrú rẹ̀, tó sì mọ àwọn iṣẹ́ tí wọ́n ṣe. thumma yujazihim 'alayha bi'adlihi, lẹ́nu yóò wá san wọ́n lẹ́san lórí rẹ̀ pẹ̀lú déédéé rẹ̀, yóò san wọ́n lẹ́san lórí àwọn iṣẹ́ rẹ̀ àbí lórí àwọn iṣẹ́ wọn, lórí àwọn nǹkan tí wọ́n ṣe pẹ̀lú déédéé. Allah subhanahu wa ta'ala yóò fi déédéé yóò fi bá wọn lò, kò ní ṣe àbòsí fún ẹnì kankan, kò ní ṣe àbòsí fún ẹnì kankan. gẹ́gẹ́ bí a ṣe kà nínú suratu az-zalzalah wípé wa man ya'mal mithqala dharratin khayran yarah wa man ya'mal mithqala dharratin sharran yarah, ẹnikẹ́ni tó bá ṣe in tí ò ju saghirun naml, ìrà kékeré, tó wáyé pé in tó ṣe lóore iná ni yóò rí oore. ẹni tó bá ṣe in tẹ́ pé kò ju ìrà kékeré in tí ó jù lọ, tó wáyé pé in tóun náà ṣe níṣẹ́ iná ni láburú, òun náà rí ẹ̀san aburú rẹ̀. so eléyìí ni ìparí tafsiru surati al-'adiyat. wallahu ta'ala a'la wa a'lam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.